àní kún kékeré olórúkọ Jésù, àní kún kékeré lágbára Ọlọ́run, because the way people are dying these days ó pọ̀ ó ti pọ̀ jù. láàárín àwọn olórin àwọn tó máa já o tó bá ti bọ́ sí oṣù April wọ́n bẹ̀rẹ̀ sí í já. ọjọ́ wo ni ti ọ̀rù ẹ̀ ṣẹlẹ̀ náà títí àánú ojú mi náà tún ṣẹlẹ̀ gbogbo wa pátápátá ní kún kékeré o, àti gbogbo àwọn fans mi lórí Instagram, all my fans on Facebook, all my fans on TikTok, and each and every one, anybody that loves me, even if you hate me, we are not going to die young in Jesus' name. I pray for everyone, for everybody. Ẹ tó bá máa kú á darúgbó lórúkọ Jésù, ní kú rèwerèwe o, àwọn ọmọ wa ò dẹ̀ ní kú lójú wa lágbára Ọlọ́run. Iṣẹ́ wa tá a ṣe fúnra wa la máa jókòó la máa jẹ́ lórúkọ Jésù. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wa ṣe o. Ẹ dẹ̀ yé mi mọ́, ẹ wo ìjọ́ wo ni omijé ojú mi lọ ná? Omijé ojú mi ìjọ́ wo ló ń lọ? Ẹ wo Adégbòdù, ìjọ́ wo ni Adégbòdù tún fò ṣọlẹ̀ ó tún kú lójijì. Ìyẹn láti ń jẹ lẹ́nu bí pákó akọ ìjẹtàn tó ń ṣó ẹ̀tàn yẹn kọrin ẹ̀ ìyẹn náà tún ti lọ inú àwọn ògo ni ó tún ti lọ o. tó bá ti bọ́ sí oṣù April wọ́n bẹ̀rẹ̀ sí í já. April olúwa pè ní April 28, 27 ó máa já. Ẹ jẹ́ ká wò ṣó dáa bá ẹ dẹ̀ ń pariwo ìràwọ̀ máa já ẹ kò lè sọ fọlọ́run pé ìràwọ̀ yóò ń já ìyé dáa kí ìràwọ̀ má ti já kí ìràwọ̀ dúró sókè kó máa ṣọ̀run káwọn èèyàn máa ṣàyè oníkálùkù ló ní ìràwọ̀ tiẹ̀ lókè ẹjú ọ̀tún Ọlọ́run ẹ̀yin ẹ̀ ń gbóhùn ẹ̀yin ẹ̀ ríran ẹ̀yin ẹ̀ ń sọ mẹ́sẹ̀ẹ̀jì pẹ́lẹ́pẹ́lẹ́ tọ́wọ́ yín ayé yìí ń bàjẹ́ lọ lójú yín dẹ̀ ní ò láàrin ẹ̀ náà ní destiny náà fòṣọlẹ̀ ọmọ kékeré lòun náà tún lọ ó di ya ògo kan tún ní òun náà lọ o ṣé ti rántí ìbọ̀dà wa oní tíátà ti bí ókè Mercy òun náà lọ ẹ̀wù tó ń ṣó ẹ̀tàn ọmọbìnrin yẹn bóun ẹ̀ ṣe dùn tó bó ṣe ń kọrin. Ó ti lọ náà ọdún yìí náà ni o ẹyẹ èèyàn ẹ yẹ mi mọ́ ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú mi ẹ dẹ̀ yẹ mi mọ́ ohun tí kò yẹ mi ẹ máa sọ fún yín lẹ́sẹ̀ kò yẹ mi o eléyìí tí wàá ga ó gbẹnu tán ó sì pọ̀ jù kí la fẹ́ ṣe láìsí ẹjọ́ ẹ sọ fún mi kí la tún fẹ́ ṣe láìsí o ẹnujọ́ wo ń bì báyìí adẹ̀gbò oríṣiríṣi ẹ̀yin ẹ̀ ń gbóhùn Ọlọ́run ẹ̀yin Ọlọ́run ń pè ẹ̀yin Ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀yin ò jẹ́ pé ohun Ọlọ́run ó ń dún létí yín ẹ̀dẹ̀ lajú lẹ̀ báyìí ẹ̀yin dẹ̀ lọ́run rán ẹ̀dẹ̀ ẹ̀sọ́ náà ó dẹ̀ ti ń rí bá ó ti ń rí bá inú yín dẹ̀ ń dùn ẹ kò dẹ̀ mọ bẹ́ẹ̀ fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ kò mọ bẹ́ẹ̀ fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ mọ́ ó ga ó ti dà kò sí wàhálà ẹ jẹ́ kó má lọ bẹ́ẹ̀ o ṣé bí kò kàn mí ó ń bọ̀ akẹ́lómi lọ́la kára tó máa dùn gan ẹ̀yin lè pariwo káàkiri ẹ máa sọ lórí rédíò ẹ máa sọ nínú tẹlifíṣàn ẹ máa sọ online wípé àwọn ògo máa ṣubú o ìràwọ̀ máa já ẹ máa gbogbo yín dẹ̀ parapọ̀ ẹ sọ pé Ọlọ́run bá yín sọ̀rọ̀ ṣé ń tọ́ Ọlọ́run bá yín sọ̀rọ̀ yẹn kọ́lọ́ bá tẹ̀ sọ bẹ́ẹ̀ ṣé dùnú ti yín ni àti pé mímọ̀ pé Ọlọ́run mi kì í sọ̀rọ̀ sọ̀kúsọ̀ Ọlọ́run mi kì í tẹ̀ sọ̀rọ̀ dáadáa ẹ̀yin èèyàn mi yé mi mọ́ o báyìí sàfẹ́ ṣaláìsí sẹ́ ẹ wo ìjọ́ wo ni omijé ojú mi lọ ná omijé ojú mi ìjọ́ wo ló ń lọ ìyẹn láti ń jẹ lẹ́nu bí pákó akọ ìjẹtàn ò láàrin ẹ̀ náà ní destiny náà fòṣọlẹ̀ ọmọ kékeré lòun náà tún lọ ó di ya ògo kan tún ní òun náà lọ o ṣé ti rántí ìbọ̀dà wa oní tíátà ti bí òun náà ṣe kí ni ókè Mercy òun náà lọ ẹ dẹ̀ ń pariwo wípé inú ọdún yìí ìràwọ̀ máa já ojú kò dẹ̀ tì ṣe bí gbogbo àwọn tó mú ìdá mẹ́wàá wa tó ń gbowó ọ̀pẹ wa tó ń gbé gbogbo ẹ̀wà náà nìyẹn kò sí wàhálà mẹ̀kúnnù tó fẹ́ wá máa bá yín tó fẹ́ máa béèrè pé kí la fẹ́ jẹ òun ló dẹ̀ máa kú pẹ̀lú yín ìjọ òní yẹn lọ́nà á sì ṣe àwọn rọtírọtí ẹ̀kọ́ ikú ńlẹ̀ mo gbé mo dáràn ẹ gbà mí kó pẹ́ báyìí kan ni ṣé bóun tún ni ẹ wò Adégbòdù ẹ wo Adégbòdù ìjọ òní Adégbòdù tún fò ṣọlẹ̀ ó tún kú lójijì ojú kò dẹ̀ tì yín Ọlọ́run dẹ̀ pè yín náà ni ẹ dẹ̀ ń sọ pé Ọlọ́run ló pè mí Ọlọ́run bá mi sọ̀rọ̀ ibi tí Ọlọ́run ti bá yín sọ̀rọ̀ ẹ sì máa sọ fún mi o
ẹ máa sọ fún mi Ọlọ́run tó bá yín sọ̀rọ̀ ẹ tẹ́ ẹ dẹ̀ dákẹ́ tẹ́ ẹ bú ẹ̀kẹ́ diwọ́ ẹ wo ẹ tún gbọ́ ìtúṣẹlẹ̀ ẹ kò gbọ́ máa já yín sí ẹ bẹ́ẹ̀ ni ẹ kò gbọ́ arábìnrin tó ń ṣú ẹ̀tàn yẹn ń kọrin ẹ̀ yẹn náà tún ti lọ inú àwọn ògo ni ó tún ti lọ o ẹ wo bí kí la fẹ́ ṣe aláìsí náà ẹ̀yin yẹn sọ pé Ọlọ́run pè yín èmi kò dárúkọ ẹnìkan o bó jẹ́ yín bàbá ni bó jẹ́ ọ̀dọ́ bó jẹ́ obìnrin ẹ máa ń pariwo lórí rédíò ẹ máa ń pariwo lórí tẹlifíṣàn pé Ọlọ́run bá mi sọ̀rọ̀ ọ̀nà òun ìyá wa gbọ́ wọ́n sọ pé ẹnìkan kò ń gbóhùn Ọlọ́run àwọn tó ń gbóhùn Ọlọ́run ó ti lọ ti pẹ́ àwa ẹsẹ̀ yìí ẹlòmíì kò ìjọ ọmọ ogójì ọdún lọ alọ́lọ́run pé òun ẹlòmíì káfíńtà ló kọ́ alọ́lọ́run pé òun àfiṣẹ́ káfíńtà lẹ̀ a máa wá pààrọ̀ jẹun kura ẹlòmíì dírẹ́fà ló yẹ kó máa wa mọ́tò kó máa làgùn alọ́lọ́run pé òun alágùnrà ilẹ̀ áfẹ́ bùlọ̀tì kan a máa pààrọ̀ jẹun ẹ bá sọ̀sọ̀ kú sọ ẹ dẹ̀ lajú lẹ̀ ká tẹ̀sọ̀ pé Ọlọ́run pé iná ṣé kò yẹ ká ìdìbò Ọlọ́run sọ̀rọ̀ pé Ọlọ́run yóò dẹ́ ìṣẹ̀lẹ̀ ìtìlẹ̀ ju o ẹ lè sọ Ọlọ́run pé ìṣẹ̀lẹ̀ ìtìlẹ̀ jù ẹ wo tó ń ṣó ẹ̀tàn ọmọbìnrin yẹn bóun ẹ̀ ṣe dùn tó bó ṣe ń kọrin ó ti lọ náà ọdún yìí náà ni o ẹ jẹ́ ká wò ó ṣó dáa bá ẹ dẹ̀ ń pariwo ìràwọ̀ máa já ẹ kò lè sọ fọlọ́run pé ìràwọ̀ yóò ń já ìyé dáa kí ìràwọ̀ má ti já kí ìràwọ̀ dúró sókè kó máa ṣọ̀run káwọn èèyàn máa ṣàyè oníkálukú ló ní ìràwọ̀ tiẹ̀ lókè ẹ ju ọ̀tún yọ Ọlọ́run ẹ̀yin yẹn ń gbóhùn ẹ̀yin yẹn ríran ẹ̀yin yẹn ń sọ mẹ́sẹ̀ẹ̀jì pẹ́lẹ́pẹ́lẹ́ tọ́wọ́ yín ayé yìí ń bàjẹ́ lọ lójú yín dẹ̀ ní inú yín dẹ̀ ń dùn wò ó dáa ẹ mọ̀ pé ìgbà yìí Adúkẹ́ Gold ti kú báyìí mọ̀ tó mọ̀ ká wàhálà ti dé ẹjọ́ gbogbo ẹ̀yin akọrin òkú ẹ jẹ́ ká dìrà wa lóṣùṣọwọ̀ ẹ jẹ́ ká parapọ̀ síbi kan ká gbàdúrà káwọn kìnìyàn àwọn aláàtìláwì kọ́kọ́ bá lè bá wa bọ́lọ́hún sọ̀rọ̀ ẹ jẹ́ ká parapọ̀ ká kóra wa jọ gbogbo àgbààgbà ẹ̀yin olórin yòókù àtàwa eléré ìtàgé ẹ jẹ́ ká kóra wa papọ̀ kó bá yẹ ẹ wo bí bá wọn sọ kọ́kọ́ bá lè bá wa bọ́lọ́hún sọ̀rọ̀ ẹ jẹ́ ká bọ́ síbi lẹ̀ ẹ wo bí nǹkan lè parọ́ fún yẹn ẹ jẹ́ ká bọ́ síbi lẹ̀ eléyìí pọ̀ jù o eléyìí ti pọ̀ jù ó mà ṣe o eléyìí kò dáa kí àwọn èèyàn máa fòṣàn lẹ̀kọ̀ máa kú báyìí kẹ́ẹ̀dẹ̀ máa wò kẹ́ẹ̀ má ṣe nǹkan kan sí ṣó dáa eléyìí kò dáa wàláì eléyìí kò dáa tó ń ṣú ẹ̀tàn ó mà ṣe o ẹ̀yin ìdílé tó ń ṣú ẹ̀tàn ẹ pẹ̀lẹ́ o akọni irú ẹ̀ mọ́ ṣé àríkì ní ó wá dé ẹlẹgbẹ́ ń ṣẹgbẹ́ eléyìí dẹ̀ jẹ́ pé ká má ṣe pàtí náà ká má fi dúró àwọn àpè ẹ̀yin ló dẹ̀ kàn kó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí kẹ́yìn tá à ń sọ ìlẹ́sìn ẹ bẹ̀rẹ̀ sí pariwo ni o ẹ bẹ̀rẹ̀ sí kígbe ẹ má pariwo Ọlọ́run ṣe kò dáa o Ọlọ́run ṣe kí ẹ̀yin náà ẹ̀dẹ̀ lajúlẹ̀ ẹ̀yin lọ́lọ́run dẹ̀ ń pè ẹ̀yin lọ́lọ́run dẹ̀ ń pè ẹ̀yin lọ́lọ́run pè ó dì tí káyìn bá kọ̀ káyìn bá náà kò ní bá wa bọ́ lọ́n sọ̀rọ̀ pé eégún òjijì tó àbọ̀sọ́dọ̀ àwọn bàbá wa níbilẹ̀ ẹ wo gbogbo àwa tí àwọn èèyàn wa ti lọ kọ́lọ́n kó forí jì wọn kọ́lọ́n kó pàṣẹ wọn rẹ́ o eléyìí kò dá o ẹ tún wò dé tó ń ṣú ẹ̀tàn dé tó ń ṣú ẹ̀tàn ó dùn mí ọmọbìnrin ẹ̀ dáa púpọ̀ kó bá ń kọrin báyìí wò ìjọba náà lọ́dẹ̀ ń kọrin fún yín ní ṣọ́ọ̀ṣì káwọn èèyàn fi ń jó kọ́ ní mọ̀gbà tán tí náà gbogbo náà wà kàǹtì tán ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kan tún sìn ẹ̀jẹ̀ kan tún kì í bọ́lẹ̀ káyọ̀ tún fún ẹlòmíì lẹ́tà èmi kò tẹ bóyá ẹlòmíì tẹ máa tẹ ọgbà ẹnfílòpù lọ nínú ṣọ́ọ̀ṣì mọ́ bóyá ká bá ti pè wọ́n sí pàtí nìsín ìpè ẹ fẹ́ ṣe kíní kan wọ́n kò dẹ̀ ní wá mọ́ ẹ múra sí i mọ́ mọ́ pé àwọn kan wà náà bàbá yẹn wọ́n kì í sọ rádaràda wọ́n kì í rí rádaràda wọ́n kì í báyàn sí níbi kí nǹkan bàjẹ́ ẹ̀yin bàbá yẹn mo kí yín o àwọn èèyàn lọ́lọ́run pè àmọ́ àwọn èèyàn lọ́lọ́run kò pè yàn sọ rádaràda yìí ẹ bá wa nǹkan ṣe sí o ẹ̀ẹ́dẹ́ tó ń ṣú ẹ̀tàn kó o bá dọ̀rùn kó o ṣọ̀run rẹ o iwájú tó dojú kọ Ọlọ́run yóò da ẹni tó fi sílẹ̀ kó má bàjẹ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ má wọrí mi ò ní fi yín lẹ̀ ẹ̀yin náà má fi mí lẹ̀ àti má gbádùn àwa dọ̀bà ire o.